ìyàwó and ìyàwó is also an actor. He denied that girl. Ọmọ yẹn kò ṣe ìyàwó dàbí ẹrú nulẹ̀. Tó bá jẹ́ Jùmọ̀kẹ́ ló jáde lẹ́ni tó ń sọ àwọn dialogue sí, I will not talk, but not you. Not you. Ó ti kọjá àlàáfíà bá. Ó yẹ kó padà wá sókè ni. Ó yẹ kó padà wá ni o. Sọ wọn pé wọ́n ló lóun wá àwọn aráalé. Àwọn aráalé ti wà ń bí o. Àwọn aráalé. Báńsì ló gbé ẹ fún Austin. Jẹ́ máa fún ẹ ní flashback. Saheed ló gbé ẹ fún Austin. Flashback. Ìwọ ò rántí ni o. Ìtẹ̀lẹ̀ tá à ń pọ́n lélẹ̀ ni. Aláṣọ kan ni ìtẹ̀lẹ̀. Àfi forgotten. Kẹ́mẹ̀tì. Oníbọ́dí odò. Àfi forgotten. Ìwà yẹn náà ló tún wí. Àwọn tó bá nílà káyìn bí wọ́n á rí bó ti ṣe báyìí. If you and Austin can stay for 5 years and you are yet denying because he's lost, he was just lost, not dead. You are a bad person. Mo tún gbàdúrà Khalid ọwọ́ ẹ ọmọ mi yẹn máa ṣoríire. A ní àlùbáríkà. Ṣùgbọ́n Aisha, mo fọlọ́ bàbúrà fún ẹ. Ìyàwó tó máa fẹ́ òní jẹ́ òjèrè ẹ̀. Yeah. Once again. Ṣé ọmọ pọ́kùnrin ló wà lọ́wọ́ ẹ̀? Ó ní àtọ̀ Austin ò lè dọ́mọ. Èmélòó ni wọ́n ti paálẹ̀? Austin ni good lovely son. 2. Èmi tí mo ń jà fún Austin lẹ́nu. Èmélòó ni mo feature ọ̀nù iṣẹ́ rí. Àwa ò kí ń gbàgbé olóore ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí wọ́n ṣe ń fi Austin gbà yẹn, lèmi ń fẹ́ Saheed Esu. Mi ò bá rẹ́kọ̀dì mi jẹ́, mo sì tún wà nílé Saheed yẹn lẹ́nu. Why do you forget Austin so soon? Why do you forget? Tó o bá ní rò nínú iṣẹ́, kò sẹ́ni tó lè fún ní rò. Austin wà nù pìtìpìtì. Tó o bá lè yọ̀ ń bẹ̀, you shouldn't have talk. You should have keep mouth to eternity. Aisha for the 3rd time. Khalid ó máa lálùbáríkà nù ayé. Ṣùgbọ́n ìyàwó tó máa fẹ́ òní jẹ́ òjèrè ẹ̀. For you to stand and see a man that will fight for you, even when the Austin kú ọ̀sẹ̀ kan pẹ́. Wọ́n ti tú àṣírí Aishat Raji o, Ìtẹ̀lẹ̀ àti Kẹ́mítì. Gbogbo wọn ni wọ́n tú àṣírí wọn nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin ọwọ́ wàhálà ló ṣẹlẹ̀ báyìí jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin tó tú àṣírí yìí. Ọmọ dàrú tán. Ọmọ dá wedding yẹn rú tán. Ọmọ pé pàṣọngbà náà. Wedding yẹn mọ̀ fi. Níbi tí ìfẹ́ yẹn tó. Where is those guys glory? Bá mi mọ àwọn aláyé ẹ̀ tó lóòdó yẹn sẹ́. Àwọn aláyé tó ṣoríire yẹn mo fẹ́ kó mú wá sẹ́. My God. Àwọn aláyé yẹn ṣe ká wá ká àwọn títí wọ́n ti ta. Tí wọ́n bá wá fa gbogbo ayílẹ̀kùn. Ṣé ká ká wọn? Èwo ni báyìí ọ̀rẹ́ mi? Ṣé ká ká wọn lábẹ́? Ìwọ ló kérò jọ ìwọ ló ń ké. Ọ̀rẹ́ mi Ìwọ ló kó wa jọ náà. Báwo ló ṣe ṣe bẹ́ẹ̀? Nínú àwọn ọ̀rẹ́ wa ló ń bá erin lọ́rẹ̀ẹ́. Why you alone in this game? But team wà káàkiri ṣá. Why you alone? If you are a good person, at least nínú àwọn àtàjọ jẹ́ old school yẹn, there should be one with you. Fighting this battle. But where are they? Everybody see you as a bad person. Tó bá bọ̀rẹ̀ rìn. Tó bá bọ̀rẹ̀ rìn ọ̀rẹ́ yìí ò ní jèrè. Ṣé o mọ tó ṣe fẹ́ mi fúnra mi? Ṣé o mọ tó ṣe fún ẹ̀mí fúnra ara mi gan? Ṣé o mọ̀ pé ò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn alájà súrà pé ṣé mo ti kú UCH ni? Aisha mi ò tí kú. Back and sound. Fighter this time. Ṣé o mọ tó ṣe fún mi láàrò? Aláàánú kan ṣoṣo tí mo ní. Ṣé o mọ̀ pé ọmọọṣẹ́ lọ́kọ̀ ẹ̀jẹ̀ sí? Ṣé o mọ̀ tó lọ ṣe ń bẹ̀? Wọ́n lọ ju ẹ lọ. Ọlọ́run tún gbàbọ̀ mi. Ìwọ, ó ti ṣì sọ. You shouldn't have come out. You thought Austin would just be there. Ṣé Austin mélòó ni mo ṣe? But mi ò ní gbàgbé ẹ̀ for life. Wọ́n kọ́kọ́ ń gbóhùn mi. Wọ́n ń gbé ọ̀hún fohùn mi gé clips inú iṣẹ́ ọba yìí náà ni. Tí ọba bá mọ̀ pé o good, kò ń ṣọ̀tì ọ̀ǹtì tó bá tó du ẹ ló máa lu ẹ sórí set. A lot of people kàn gbàgbé sọ́sùn ni. Ẹ lè sọ fún mi pé ẹ ṣàmọ̀ pé ọgbà máa ń pariwo láti ilẹ̀. This is him from day one. Why you all judging him now? Why you all asking questions? Ẹ mọ woro sí woro. Ẹ ti dóko méjì mẹ́ta papọ̀. The same friend. Then you are here again. You want to fight that kind of person? Somebody that fights his own family because of you. Aisha, Ọlọ́run kọ́ ló máa dájú ẹ. Àbí èèyàn kọ́ ló máa dájú ẹ. Ṣé rí géèmù yìí? In time if you were more wiser than you. Ṣé o mọ̀ pé ìjà inú ẹkùn ni? Ìjà spiritual tún wà bẹ́ẹ̀. Ta ló ń jà àdó tó ṣì láàrin wa? Come and answer that question. Why are you scared to come up? Why are you scared to come up to answer all my questions? Ta ló ń jà àdó tó ṣì láàrin wa? People are watching you. People are there watching you. This is not matter of ẹ
a matter of this is a matter of murder. A mother is fighting here. I've turned Austin to a son right now. And this is the fight I can fight for my own son and my own brother. You Hanneman, come and answer my question. What when truth is bitter on your own? Now, Nisi Bai, want to pay you to do Gushala Fuen? I want you to come out. Lord Jory, Mopaki Shegbe, industry local Gobuapo. Come upstairs and talk. Or Onimoso, it's just a question. Emma Boloke. Second Sobitang Bay. See what Obagbe for 5 years. Tofisa only. You monkey Ogbadun Oba Fodunkan. After their wedding. Ogbadun Oba Fodunkan. After their wedding. Come and answer my question. We need answers to all these questions. I was just a sorry, so to batting down. You are my very spiritual aspect. Oh no, I'm still on call. I'm still on call. When I'm still on call, she want call. This is not matter of call. Leave call alone. Leave call alone. And my friend, I know her very well. He let me pray again. We were. If you call you by one your by alone one call. You will call one. This is not call. Come on, me get just so that me nigba. Ki wari obìnrin tó bá jọ ọmọ. No, follow accounts me here. No. Ṣé rí ẹ̀yin ọkùnrin. Àtẹ̀yin tẹ́ wà ńbí báyìí. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run ti ń jẹ́ lókè. Ìkọ̀kan nú àwọn ọmọ yín ọkùnrin kò ní ṣánkú láyé. Ìkọ̀kan nú àwọn ọmọkùnrin yín kò ní ṣìrìn. Ìkọ̀kan nú àwọn ọmọ yín kò ní ṣí òbòdó. Ìkọ̀kan nú àwọn ọmọ yín kò ní pàdé obìnrin tí èṣù obìnrin. I only pray for you. I reserve the remaining comments. Eléyìí tí mo ti bèrè gan. She answers ti wá sí. Because ó ti wá gbá game bí nsìn. Ó ní kan pọ̀ ọba. Ọba will never come here. We told him not to come. I want come and what? He don't need to come here. He don't need it at all. Àti mọ̀ pé ó ti jẹ̀bi. Let her come up. Up látàárọ̀ bàmá ò rí bí wá. Akeem. Ìjà ẹkùn lélẹ̀. Ìjà ẹkùn lélẹ̀. Ẹ máa wo tí. Ìjà ẹkùn ni. Ẹ máa wo tí. Ìjà ẹkùn ni. Ẹ máa wo tí. Àdúrà kan mo gbà. Ọba yẹn tún máa dìde again. Àdúrà kan mo gbà. Ọba yẹn, ọba tẹ́ sọ pé ó ti tán fún yẹn, ó tún máa dìde again. Ọba tí wọ́n ń pè lólòṣì, ó ní HIV. Definitely ìwọ náà ti ní HIV now. Ó ṣe ní iye ọdún tó fi kúrò ẹ̀. Back and front. Ìwọ náà ti ní HIV nìyẹn. Yes. Ó ní iye tó ní ìgbà tó fi dùn ẹ̀. Gbogbo òṣì tó wà lára yìí náà. A máa bèrè lọ́wọ́ àwọn tó jóbìnrin. Báwo lòṣì ṣe dára ẹ̀? Ṣójó olòṣì ló tó ṣe nígbà yẹn ló dáhùn. Ṣé ipò olòṣì ló bá àbí wọ́n ló ń kówó fún tẹ́lẹ̀? Báwo lòṣì ṣe dára ẹ̀? Ọwọ́ ẹ̀ náà láti máa bèrè. Ìbéèrè pọ̀ lọ́wọ́ àárín wa. A sì máa jókòó báyìí one on one. Oníkálùkù àwa amúgò, onígi amúgi, aláàkẹ́ amáàkẹ́, àwa fórí ara wa. Àwa gbọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ, wọ́n á máa bèrè òbí oníkálùkù. Eléyìí ṣọ̀rọ̀ social media. Eléyìí ọ̀rọ̀ mother ni. Àwọn kan wà they are youth but they are mothers. No be the same way tá ọba yẹn wà. Ọba tí ń jẹ́ ọba olórí burúkú ẹ̀ ṣé ọmọ wọn ṣe gbóbu ẹ̀ dọ́dọ̀ ẹ̀. You beg for him, you want him. Wọ́n náà yẹ kó bímọ fún. Ó yẹ kó bímọ fún. Oyún ò wá ni. Ìgbẹ́tẹ̀ ẹgbẹ́ lọ́kọ lájà tẹ́ fẹ́ bímọ fún ara yín. Oyún ò wá ni. Who are you to come out? Torí kẹ́ máa ti bọ́ síta tó bọ́ síta torí kíni? Torí kíni? Tí ẹ pàtó bọ́ síta gan asáré sọ fún pé kò lè bọ́ síta. Ká tó wá sọ̀wọ́ for all people. Ìwọ beginning of the problem. Ìwọ middle of the problem. The end of the problem. You come out for waiting now. Not only me there inside this game. Now game of woman to woman. Now game of questions. You ask for question, person don't they answer you. Now you they ask why Oba they mention your name. But we don't answer you now. The reason why they mention your name. Your name na name where they hear to palekun. Kò ṣe a lè retrieve ìgbà yẹn mọ́ ni. Gbogbo 2012, 2011. A lè retrieve ẹ̀ mọ́. Ó destroy one person life. Ṣé ọmọ iye ìyá tí Jùmọ̀kẹ́ jẹ ṣá? Ẹ mọ̀ sọ Jùmọ̀kẹ́ ńgbà náà.
láàrin gbogbo wa Jùmọ̀kẹ́ ló ń wọṣọ jù lẹ́yìn Jùmọ̀kẹ́ ló kó lórí burúkú tiẹ̀ gan Jùmọ̀kẹ́ tó ń wọṣọ jù yẹn ṣe ọmọ yẹn ráre tọmọ yẹn ráre because she can pick up again because you destroyed that family mothers here tẹ́yìn náà bá ní ọmọ ọkùnrin tírìn àjò ẹ̀rí báyìí àlẹ́lẹ́yọrọ lọ ìyẹn àfàbọ̀ fẹ́ di yẹn ìdílé ayé ẹnìkan ilé aláyọ̀ nílé wọn ìyá ìyàwó tó dá lónìí ó sì níyàwó tó nífẹ̀ẹ́ rẹ̀ tó bá jẹ́ pé Jùmọ̀kẹ́ ò ní ìyá ni ó ṣeéṣe kọ́tọ̀ ọmọ yẹn ti kú nínú ìrìn àjò yẹn Jùmọ̀kẹ́ Scott ó kiri ká ẹni tó jẹ́ pé tó bá wọ aṣọ ẹ mọ̀ pé ọmọdé ó kiri ká nínú nylon Aisha who caused it gbogbo àyàn ọkọ rẹ̀ wà nínú ilé rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ nílé rẹ̀ ń gbà náà ọkọ rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ don't forget Jùmọ̀kẹ́ is not my friend because mo jọ́ rẹ̀ sọ́dọ̀ tiẹ̀ but I felt the pain torí bí tẹ́mi náà Scott tí mo ti ń ráre ń gbà náà ibẹ̀ náà ni Jùmọ̀kẹ́ kò jìnnà síra wọn Jùmọ̀kẹ́ máa ń fi aṣọ bojú kọjá níbi tẹ́mi gbé ni ẹni tó ti lògbà tó darí tí wọ́n á lògbà tí ò dáa tápẹ́ ya rẹ̀ ò sí ni ọmọ yẹn á bógun yẹn lọ ọ̀tá ẹ̀ máa bógun yẹn lọ Ọlọ́run ṣé tíya ẹ̀ wà láyé ṣé kí n sọ pé orí Jùmọ̀kẹ́ ló ń jà lọ́wọ́ báyìí ṣé kí n lẹ́lẹ́dàá Jùmọ̀kẹ́ ló ń béèrè báyìí èmi ò wá lẹ́lẹ́dàá Jùmọ̀kẹ́ ò béèrè but èmi bought as a mother here what happened to Austin máa béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ mi aláṣìírí what happened to Austin máa béèrè ṣé o mọ̀ pé wọ́n kì í introduce èèyàn sáláàánú wà á láàánú ènìyàn ìwọ lè gbà á ìwọ kì í gbé ní fáláàánú aláàánú tẹ̀yàn wọ́n lè gbà á ó ń béèrè lọ́wọ́ àwọn alájà súrà time to time ní pé ṣé Yétúndé ti dákẹ́ kí n mọ̀ ṣe fún ọ tó tó bẹ́ẹ̀ wọn èyí asán location wọn ègbà nǹkan kan lọ́wọ́ gbogbo yín róòlù èmi àti ẹ̀ ò papọ̀ iṣẹ́ wa ò papọ̀ ọmọ Yorùbá gidi lèmi Yorùbá nígbà náà ò dé UCH títí wọ́n fi kéèsì mi ṣe tó bẹ́ẹ̀ yẹn tó fi ń gbé mi tọrọ owó online you never show up but ìgbà tí mo pẹ́ Saheed Òṣùpá sí lọ́ńchì mi you become my sudden friend and that's why I say you cannot be a friend with Kemiti never Kemiti anybody other Kemiti the least of her you can never be a friend because me I know you have something you want to take from her yes Kemiti omo you have something to take from her now ọmọ inú ọ̀rẹ́ ni mo ṣe wá ti máa rántí wà lẹ́fọ́ àìfọ́ máa gbọ́ bẹ́yẹn jẹ́ ẹran ẹ létí inú ọ̀rẹ́ ni mo ṣe tí mo fi sọ aláàánú tó ṣe lọ́ńṣì fún mi tí mo fi sọ fún ẹ ipa ẹyin dẹ́ra wọn máa gbé kọ́ọ̀lù mọ́ bí mo ṣe fún boyfriend mi ní fóònù tán fún mi gbogbo ẹ̀ bá wọn kọ́dà gbọ́ fóònù tán fún mi mò ń rán ẹ létí ní o wà lẹ́fọ́ àìfọ́ mo mọ̀ pé wà ń bẹ́ẹ̀ fóònù tán fún mi tí mo fún boyfriend ni wàhálà wọn fi wọlé kí n mọ̀ sọ sọmọ yẹyà tó fi jẹ mí lọ́dún náà sọmọ yẹyà aláàánú ẹyọ kan sọ tẹ́mi sẹ́ni tí ẹ àsìdọ́dọ̀ wọn rí Ọlọ́run ju ẹ lọ òun mo fi ní kò sọ̀rẹ̀ àpọ̀ náà àwọn ọ̀rẹ́ wa tó kù dà wá táwọn ọ̀rẹ́ wa ó yẹ káwọn ọ̀rẹ́ wa náà wà wọ́n support ẹ̀ need going to support Akeem ikú òjijì ò ní gbà lọ́wọ́ àwọn òbí ẹ̀ gbogbo ẹni tó bí ọmọkùnrin bí ni ikú òjijì ò ní gbà àwọn ọmọ yín lọ́wọ́ yín. Let me rest this case jàre. Kò sí kankan nu yín tí kú máa gbà wọ́n mọ́ ẹ̀yìn àtakọ́tọ̀ abọ́ wọn. Ẹ jọ ẹ̀yin ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ o. Ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ o. Ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀. Ẹ ṣe jẹ́jẹ́. Ẹ mọ̀ wọ́n ti níbi tí mo jagun dé ó yẹ kí màmá náà ti bọ́ sókè. Akeem jẹ́ máa bá tèmi lọ.